ẹ̀yin èèyàn Prophet Nasiri Israel ti jáde wá ṣe public apology lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan tí wọ́n fi sí lára wòtòwòtò ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sísìn kí wàá ló sáré dé tó ló ṣẹlẹ̀ sí Prophet Nasiri tó jẹ́ pé ara wọn wá balẹ̀ wọ̀ àfi bí omi àmù tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí ni bàbá yẹn ń jábọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ré bọ̀rọ̀ tí wọ́n fi sí Prophet Olúwalọ́lára wòtòwòtò màmá Bọ́lá rẹ̀ àǹtí Tọ́pẹ́ Àlàbí bàbá Fúnṣọ́ Àkàndé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n fi sí lára wòtòwòtò tẹ́ bá gbọ́ àwọn allegation ńláńlá tí Prophet Nasiri Israel tó fi ń kan àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí yóò ṣe yín kàyéfì o àmọ́ ajẹ́ni tó yanilẹ́nu nígbà tá a tún rí Prophet Nasiri Israel tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe public apology pé gbogbo ọ̀rọ̀ táwọn ti sọ ṣáájú páwọn kó gbogbo ẹ̀ jẹ páwọn kọ́rọ̀ àwọn jẹ pé kò rí bẹ́ẹ̀ mọ́ tẹ́ ò bá gbàgbé wọ́n ní pé àǹtí Tọ́pẹ́ Àlàbí pọ́wọ́ agbára òkùnkùn kan ni wọ́n ti lọ gba agbára o pé bẹ́ẹ̀ sì ni wọ́n gbọ́ ọmọ ọba fọ́sùn bàbá yìí làwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí màmá Bọ́lá rẹ̀ ti kọ tí wọ́n ń tàbùkù ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ní làwọn ti yí ẹnu padà lé lórí tẹ́ ò bá gbàgbé ọ̀rọ̀ Prophet Sam Olúwalọ́ tí ń jà rìnrìn káàkiri bàbá yìí náà wọ́n tẹnu bọ̀rọ̀ yìí o àmọ́ ó tún jẹ́ ohun tó ṣe ní kàyéfì wọ́n tún ní gbogbo nǹkan táwọn tún sọ ń pààyàn náà pé kò tún rí bẹ́ẹ̀ mọ́ ẹ wò ó ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù torí pé kí ni ìròyìn ò tá fojú bà ó ẹ jẹ́ ń gbé fọ́nrán Prophet Nasiri Israel wọlé kẹwàá gbọ́ bí wọ́n ṣe ń túbá tí wọ́n sì ń tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkàn tí ń bẹ nínú ìjọ CAC ìyún Christ Apostolic Church ẹ wò ó kó tó di pé mo gbé yín débẹ̀ Ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá a ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ àmọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun tó yẹ pé ìṣẹ́ ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ̀dàkùn ẹ̀dàbọ̀ ẹ̀ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo gbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnàpẹ́nu ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé mo wá sí orí afẹ́fẹ́ ní òní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2025 láti tọrọ public apology àti ìforíjì lọ́wọ́ bàbá mi Fúnṣọ́ Àkàndé àti màmá Fúnṣọ́ Àkàndé màmá mi Bọ́lá Ààrẹ àti màmá Tọ́pẹ́ Àlàbí àti bàbá wa Ẹyẹbí Ọ̀kìn àti bàbá wa Olúalọ́ àti àwọn àyànfẹ́ tí mo mẹ́sẹ̀gì tí mo ṣe tí ó kan àwọn bàbá àti màmá mi nínú Olúwa tí mo dárúkọ ẹ̀ tí wọ́n pè mí káàkiri pé mẹ́sẹ̀gì yẹn ó ní àwọn àléébù àti pé ó kù díẹ̀ káàtó mo fi àkókò yìí bẹ gbogbo àwọn ọmọ Ọlọ́run ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní àná tó jọ on the age bàbá wa Fúnṣọ́ Àkàndé pé ìyàwó mi ní 20 minutes to 5 ní ìrọ̀lẹ́ so mi ò sí nílé mú mi ò gbé mo wá rí i pé lórí mẹ́sẹ̀gì àtàtúnṣe ni wọ́n torí ẹ̀ máa pè mo fi àkókò yìí bẹ̀ màmá àti bàbá Fúnṣọ́ Àkàndé mo fi ọba àwọn bá mo fi bẹ̀ yín kí ẹ má bínú ọ̀rọ̀ yẹn is a speak of tongue mo bẹ̀ yín ní orúkọ Olúwa kẹwọ ọdún tí ẹ ti mú wa bọ̀ nínú ìrìnàjò yìí tí ẹ gba odidi ilé fún wa lódìdí oṣù tí ìyàwó mi máa wà lórí òkè tèmi ò dẹ̀ ní síbẹ̀ so ẹ má bínú màmá mo má bínú dáàdi mo fi ọba àwọn bàbá yín bákan náà mo bẹ̀ màmá mi Bọ́lá rẹ̀ ní ọ̀nà gbogbo tí mẹ́sẹ̀gì yẹn ti bí wọn nú mo bẹ̀ yín ẹ má bínú bákan náà mo bẹ̀ màmá mi Tọ́pẹ́ Àlàbí ní gbogbo tí mo fi ìbínú àti ìtara ènìyàn sọ
kí wọ́n jọ kí wọ́n má bínú. Ní gbogbo ibi tí wọ́n ti ń pè wá wọn kì í ṣe bí òkùnkùn. Màmá Tọ́pẹ́ Àlàbí ọmọ Ọlọ́run ni, kò gbágbá lọ́wọ́ kò kàbí lọ́wọ́ ayé kankan, kò dẹ̀ bí ọmọ fún àlè. Is out of annoyance and a speak of tongue. Ọmọ wọn tí ó jẹ́ àbúrò àwa ẹ̀ náà lágbára Ọlọ́run yóò ju Màmá Tọ́pẹ́ Àlàbí, yóò ju bàbá ẹ̀, yóò ju àwa ẹ̀ náà. Ilé ọkọ tó lọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kò ní rí wàhálà, kò ní rí ìdààmú, á dẹ̀ ṣe rere. Gbogbo ogun tí àwa ará wájú jà kò ní jà. Mo fi Ọlọ́run ọmọ ogun mo fi bẹ̀ gbogbo wa kí a jọ ká má bínú. Ní ti bàbá Ẹyẹbíọ̀kín kó má bínú, bàbá mi nínú ìgbàgbọ́ ni. Mo rántí ọjọ́ Sunday tó dágbé ṣọ́ọ̀ṣì fún mi ní Agége tóun dẹ̀ jáde lọ torí kí n má ṣe ẹ̀sìn lọ. Ká má bínú. Ohun tó jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwa ọ̀dọ́ à ń ṣe kankan lábẹ́ pé kò kọ̀rẹ́ẹ̀tì wa, ACAC ò dẹ̀ lè pè sí àkíyèsí. So wọ́n ṣe orúkọ tí mo pè pé àbí kankan, mo bí pé ẹni tí a lè bá ẹni tí CAC pé tí a lè yẹ̀ lọ́wọ́ wò. So ká jọ ká má bínú. Mo dẹ̀ tó fi àkókò yìí bẹ̀ wòlé àlọ́ kó má bínú, kó wo ìrìnàjò tá a ti jọ rìn pẹ́pẹ́ láti Keje lọ sọ́dọ̀ Tọ́pẹ́ Olútókun, kó má bínú. Ohun tí ó jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yẹn ni pé ẹni ìránṣẹ́ Ọlọ́run tó bá kọ ìyàwó àbó ní ìzù ìyàwó, ìṣìírí ẹ̀ lè ní ìzù àbí wàhálà, kó jọ kó dákun kó má bínú. Gbogbo àwọn kan dẹ̀ ní mo ní ká lọ protect ní secretariat, ká má bínú. Tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé CAC news tí wọ́n gbé program yẹn sí ni mo rò pé ní ojú tèmi kò yọ orí bẹ́ẹ̀. Ní ju gbogbo ẹ̀ lọ, Bíbélì wípé ká wà àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fi kú àtàjíǹde Jésù mo fi bẹ̀yìn. Bàbá Fúnṣọ́ Àkàndé, orí òkè bàbá àbíyè yìí òun ni májẹ̀mú mi láti ìbẹ̀rẹ̀ wa. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní gbogbo oṣooṣù mi ò lè ṣe kí n má sòsíìdì ní ìwọ̀nba kékeré. Síbẹ̀ tó bá jẹ́ orí òkè búburú ni mi ò lè rí bẹ́ẹ̀. Orí òkè mi ni kí bàbá Fúnṣọ́ Àkàndé kó jọ àti màmá ká má bínú, kí màmá Bọ́lá rẹ̀ ká jọ ká má bínú, kí mọ́mì Tọ́pẹ́ Àlàbí kì í ṣe inú òkùnkùn, kì í ṣe inú omi ló ti gba agbára. Ọmọ Ọlọ́run ni, kó jọ kó má bínú. Àtòun àti àbúrò mi tó jẹ́ ọmọ wọn ká má bínú nínú Kristi, àti bàbá Ẹyẹbíọ̀kín, gbogbo àwọn ọmọ Ọlọ́run tí mo ti ṣẹ̀, àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lórí òkè bàbá àbíyè tá ti pè mí, tá ti tẹ̀rẹ̀, tá ti sọ̀rọ̀, àti bẹ́ẹ̀lú gbogbo wa pátá ẹ má bínú. Mo fi ẹni tó ní ayé àtọ̀run mo fi bẹ̀yìn. I reverse my statement pé kò rí bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́. My name remain the same, Israel Nasiru Olúwagbémidìde. My number remain the same, 082380305. Mo ṣe mẹ́sẹ̀gì yìí láti jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pín mẹ́sẹ̀gì yìí, tí àkọ́kọ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Ọlọ́run wípé speak of tongue ni, kí ẹ dẹ̀ bá mi bẹ̀ àwọn ọmọ Ọlọ́run ká má bínú. Ní agbára Ọlọ́run, eré ìdè ìgbàgbọ́ yìí gbogbo wa yóò mórí délé. Ìrìnàjò wa nínú Olúwa lórúkọ Jésù a ò ní kọsẹ̀. Gbogbo ohun tí a pè ní ká parí ìrìnàjò wa sínú ìbànújẹ́ àbí sí àbámọ̀ àbí sí rárá, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa, and it will never repeat itself for life. Kí a jọ ká má bínú. Mo dẹ̀ bẹ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo tí ẹ ní mẹ́sẹ̀gì, ẹ bá mi forward mẹ́sẹ̀gì sọ́dọ̀ bàbá wa Fúnṣọ́ Àkàndé. Tá a bá ní àwọn fẹ́ kí n wá rí wọn lójúkojú gbogbo wọn tí mo dárúkọ yìí, màá dẹ̀ wá tọrọ apology láti bẹ̀ wọ́n ní ìfojúrí. So mi ń ṣe ọmọkọ́mọ o, ojú tèmi fi rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni ó ta mí lára láti sọ̀rọ̀. So mo bẹ̀ yín níyọnu Ọlọ́run. Bíbélì sọ pé ká dárí ẹ̀ṣẹ̀ bí àwọn tó ṣẹ̀ wá, kí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo bẹ̀ wá. A ó dé ọ̀run sínú, together we shall make eternity. A ó rí Kristi kátólíkò. Thank you Dábì Fúnṣọ́ Àkàndé àti màmá, mo bẹ̀ yín. Mọ́mì Bọ́lá rẹ̀, mo bẹ̀ yín. Mọ́mì Tọ́pẹ́ Àlàbí, mo bẹ̀ yín. Gbogbo tí mo sọ fún yín ẹ má bínú nítorí Ọlọ́run. Bàbá Olúalọ́, ẹ má bínú.
bàbá ẹ̀yẹ bí òkè bàbá mi ẹ má bínú gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ọ̀rọ̀ yẹn tẹ̀ bínú mo bẹ̀ yín lórúkọ Olúwa ètò torí ọlọ́run ẹ dáríjì mi ọlọ́run yóò wà pẹ̀lú yóò á di ọ̀run sínú. This is my public apology for all my mother and father in the Lord that are offended through my voice. Olúwa yóò through my action and my media's interaction. Thank you. God bless you all. Together we shall make it. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí i sí abẹ́rẹ́ pé nǹkan kí ṣẹ̀ṣẹ̀ ràgó ibi tó ti bá bàbá yìí ọlọ́run ló mọ̀ o ọlọ́run ló mọ àwọn tó kọ sí wọn bóyá wọ́n sì ti petition bàbá ń bàbá ni kó tó di pé bàbá bẹ̀rẹ̀ sí ní sọ wípé àwọn kó gbogbo ọ̀rọ̀ àwọn pa àwọn kó gbogbo ẹ̀jẹ̀ àwọn kó gbogbo ẹ̀mí àmọ́ kò jẹ́ bó ṣe jẹ́ mo ní sáré fi tó ẹ̀yin èèyàn wa létí ni gẹ́gẹ́ bí a ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú wa fọ́ bẹ́ẹ̀ náà là ní jẹ́ kí etí wa di sí gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì. tó fún ẹ̀yin tó jẹ́ pé ẹ tí ì ṣe kòńgẹ́ fọ́nrán tí Prophet Nasiri kọ́kọ́ ṣe níbi tó ti ń tàbùkù àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí ẹ wò fọ́nrán bẹ́ẹ̀ bí ẹ jẹ́ ń sáré gbé wọlé fún yín kẹ́yìn náà wá fètì ara yín gbọ́ torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pọ̀ ọ̀hún bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ̀tá ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run àyànfẹ́ àti gbogbo ọmọ Ọlọ́run òní ọjọ́ kẹfà oṣù kẹfà ẹ gbọ́ ìdí pàtàkì tí mo fi wá sórí afẹ́fẹ́. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí bàbá wa wòlíì Èsíkáyọ̀ Olúbóyè Ọládèjì fún ọ̀rọ̀ tí Ọlọ́run gba ẹnu wọn sọ fún ìjọ àpọ́sù ti Kristi àti gbogbo àwa wòlíì Ọlọ́run nínú ìjọ yẹn ní àjọ̀dún àwọn ajíhìnrere àti olùdásílẹ̀ tí ń lọ lọ́wọ́ ní kejì arákejì. Èkejì, mo fẹ́ pe màmá wa Bọ́lá Ààrẹ sí àkíyèsí méjì. Ẹ̀kẹta, mo fẹ́ pe àǹtí Tọ́pẹ́ Àlàbí sí àkíyèsí méjì sí mẹ́ta. Ẹ̀kẹrin, mo fẹ́ pe àkíyèsí gbogbo àwọn olórin ẹ̀mí sí àkíyèsí méjì sí mẹ́ta. Àkàrùn, mo fẹ́ sọ bí Tọ́pẹ́ Àlàbí ṣe dá ìjà sílẹ̀ láàárín èmi àti ìyàwó mi ní nǹkan bí ọdún márùndógún sẹ́yìn. So ohun àkọ́kọ́ àwọn tó gbé mi wá sórí afẹ́fẹ́ nìyẹn. Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní kíkún, mo kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ fẹ́ràn òtítọ́, tí ẹ dẹ̀ bá mi fi mẹ́sẹ̀gì mi ránṣẹ́ sí gbogbo bí ó yẹ kó dé. Gbólóhùn àkọ́kọ́ tí mo sọ fún yín ni wípé lábẹ́ bó ti wù kó rí, òjò ìsúndẹ̀dẹ̀ òjò ní máa ń lé Òṣùmàrè ní máa ń lé òjò wọnú ilé. Gbogbo ìpinnu òkùnkùn àti ọ̀tá tí ò ní jẹ́ kí a ṣiṣẹ́ wa di alẹ́ tó fẹ́ lé wa wọlé tipátipá, títóbi Ọlọ́run yóò kákó o. Gbogbo ẹ̀yin station tẹ́ wá ń gbé prógráàmù mi àtẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń ṣe rẹ̀. Àdúrà ìkejì rèé, ibi gbogbo tí orúkọ Olúwa ní ọládé ẹ ó ní ọládé bẹ́ẹ̀. Àdúrà ìkẹta, àárín àwa àti Ọlọ́run kò ní dàrú. Together we shall make eternity. Ẹ gbàdúrà fún èmi náà bí Ọlọ́run bá ṣe tọ́ wa sí. Kí èmi náà kí n rí Kristi kí n torí ikú. Kí ìgbẹ̀yìn mi ó má di rádaràda. Kí Ọlọ́run kí ó jẹ́ kí n parí ẹ̀ dáadáa. Thank you. God bless you all. Ẹ gbọ́ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ní kíkúrú. Wọ́n nínú ìpàdé olùdásílẹ̀ àtàwọn ajíhìnrere tí CAC worldwide tó lọ lọ́wọ́. Bàbá wa Èsíkáyà Olúbóyè tó jẹ́ general evangelist wa, ó sọ ọ̀rọ̀ mẹ́ta kan tí mo fẹ́ pe àkíyèsí wọn sí àti gbogbo ọmọ Ọlọ́run. Number one, ó sọ wípé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ yìí pé thief by trick ni wá. Number two, ó ní ẹ̀mí mímọ́ ti lọ. Number three, ó ní ká parí ìjà pẹ̀lú Ọlọ́run. Number four, ó ló jẹ́ tá a jẹ nínú CAC ní ìsìn.
ó lo oúnjẹ táwọn bàbá Odúbánjọ Babalọ́lá àwọn bàbá wa ti ṣe é lẹ̀ nínú ẹ̀mí mi pé kò sóúnjẹ mi. Kí ni àkíyèsí tí mo fẹ́ wá pe gbogbo wa sí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo mọ̀ pé Jésù sọ fún Pétérù, ó ní tó bá jẹ́ ènìyàn ló fi lè hàn, ó ní ó mọ̀ pé kì í ṣe rárá àti ẹ̀jẹ̀ ló fi lè àbí kò ṣe pé ẹ̀mí Ọlọ́run. Mo wá bẹ̀ bàbá Ìsáyà Olúbóyè Ọládèjì gẹ́gẹ́ bí ohun tó sọ yìí, àtọdún 6 láti ń tẹnu mọ́, adúpẹ́ kó fìdí ẹ̀ tó múlẹ̀. Mo wá bẹ̀ ní ìyọ́nú Ọlọ́run kó lọ sọ́dọ̀ bàbá ẹ̀sọ́ Ọládélé, bàbá Ọdẹ́jọbí Àríjóná superintendent, kí wọ́n tẹnu mọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí, kí òun náà dẹ̀ mú lò, kó má jẹ́ ọ̀rọ̀ orí ahọ́n lásán, kí ó mú lò láti bíùdì wa, láti rà wá padà nínú ìjọ yẹn. Tó bá dẹ̀ ti tó dé èrè òtọ́dún yìí, kó tún bẹ̀rẹ̀ ìwàásù tó wà yìí. Ìyẹn ohun tí mo bẹ̀ fún, kó má tún yí padà nígbà tó kúrò lórí pẹpẹ tán, kó tó kẹ̀yìn sí ìwàásù tó wà yìí, nítorí pé Ọlọ́run ló fi sí lẹ́nu. Ìyẹn ìkíní, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Number 2, àkíyèsí mi tí mo fẹ́ pè sí, mo fẹ́ kí ó lọ sọ́dọ̀ bàbá Abíára, kí ó lọ kúnlẹ̀ ní gbangba, kó sọ fún bàbá Abíára pé kó dáríjì òun, kó má rẹ̀, kó kà sọ bàbá sì wà láyé báyìí. Ìyẹn ni pé kí ni túmọ̀ ìmọ̀ràn yìí? Ìmọ̀ràn ní òkè sóhun Olúwa ni mo sọ. Kí ni túmọ̀ kó dáríjì òun ní pọ́blíkì? Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ní ìsìn, ohun tó ṣe ìjọba bàbá Abíára ìgbà tí bàbá Abíára wà ní general evangelist, òun ló ń ṣẹlẹ̀ sí. Ó sọ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ pé àwọn kan fi orúkọ CAC, wọ́n fi kó èrò jọ, wọ́n fi kó kìkì, kò sẹ́ni tí ń forúkọ CAC kó èrò jọ. Ọlọ́run máa kó lọ́dọ̀ ẹnìkan lọ sọ́dọ̀ ẹnìkan ni. Tó bá jẹ́ ìdí tí mo fi sọ ni pé ní ìgbà tí bàbá Abíára wà nínú general evangelist, bí gbogbo èèyàn ṣe ń rọ́ sọ́dọ̀ Táíwò Òjó yìí, òun náà ni gbogbo wa ń rọ́ sọ́dọ̀ rẹ̀. Ìgbà yóò rò pé ọ̀dọ̀ nìkan lọ́lọ́run pín sí. Èyí tó yẹ kí ó kọ́wọ́ tí bàbá Abíára ń gbà náà lọ́hùn, ó rí oore ọ̀fẹ́ tó ní bí ipò lò ní, òun náà mọ̀ pé tó máa dépò yẹn, ó ti dépò yẹn nísìnyí, ẹ̀san ti wá ń ké. Pé bóyá àwọn kan èèyàn wọ́ tí wọ́n kò ṣe ní akọ́lọ́run ó padà. Ìwàásù àkọ́kọ́ yẹn ni kó lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ bàbá Abíára, ká gbàdúrà fún kí Ọlọ́run ó lè mú ẹ̀gún tó jẹ́ pé bí àwọn general evangelist bá ti wà, àwa tó yẹ kó kọ́wọ́ tì wọ́n a máa padà lẹ́yìn wọn ni. Ọlọ́run máa fẹ́ lò ní replace òkìkí wọn. So kí bàbá Abíára àtòun kí wọ́n pa ẹ̀gún yẹn rẹ́ ní ìsìn yìí, ìmọ̀ràn ni o, láti èdè tó sọ. Finally, ìmọ̀ràn kejì, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Kásíjò lọ́dún yìí. Ẹ wo ohun tó ṣe fún ìyàwó ẹ̀. Kásíjò tẹ́ rí yẹn nípa ọ̀rọ̀ alágbèrè àbí obìnrin níwájú Ọlọ́run. Kásíjò ní number 1 tó ṣàgbèrè jù nínú àwọn olórí wa ní CAC. Ṣùgbọ́n ó ti lè wáyé padà báyìí o. Kò bímọ fálẹ̀ láàmì o, mi ò dájú. Ṣùgbọ́n tí Kásíjò bá lè respect ìyàwó ẹ̀ tó ṣe nǹkan ńlá bẹ́ẹ̀ yẹn fún lọ́dún yìí, mo gbàdúrà fún ìgbà tí mo rí, ọkàn mi yọ̀ sí. Ẹ̀yin náà ẹ promote position ìgbéyàwó. Ọ̀pọ̀lọpọ̀ program tí ẹ ń lọ, ẹ mú ìyàwó yín dání, nítorí nínú area ìgbéyàwó wàhálà wà fún gbogbo wa o. A ní standard position in marital issue. Marital area wa a wà lack. Ọ̀pọ̀lọpọ̀ mega crusade tó ń lọ tó ń ṣe, mú ìyàwó ẹ̀ dání bí a ti ń kí yín ká máa kí mọ́mí general overseer. Bí ẹ̀yin bá bẹ̀rẹ̀, ẹ wọ the same aṣọ nígbà míì. Bí ẹ bá bẹ̀rẹ̀, gbogbo àwa tó ń bọ̀ lẹ́yìn á lè copy. Bàbá Abíára kì í mú ìyàwó ẹ̀ rìn, ẹni ẹ̀ mú ìyàwó ẹ̀ rìn, òun náà ló kọlu gbogbo àwa ọ̀dọ́ àtàlú àti gbogbo wa yìí ní ojú wa ṣe é já ní ìsín. Ẹ promote marital láìní wa láìfọ wa. Ẹ fún ọ̀pọ̀lọpọ̀ ní ìsín, bàbá general overseer, bàbá Ọdẹ́jọbí ó wá sí program, kò mú ìyàwó ẹ̀ dání. Bàbá ẹ̀sọ́ Ọládélé wá, àwọn màmá yìí ti dàgbà, kò sí tẹ́ ẹ fi wọ́n ṣe é nu ilé. Ẹ wo bàbá Adébóyè, ẹ wò wọ́n. Ẹ jẹ́ kí àwa náà promote àwọn ìyàwó wa. Bí bàbá Ọdẹ́jọbí ṣe wá ní àná yẹn, kó náà kí màmá náà jókòó. Àwọn màmá yìí ti dàgbà, wọn bí màmá ká sọ pé ọmọ ni wọ́n tọ́. Ẹ promote marital láìní wa.
ẹ jẹ́ ká tún ibẹ̀ ṣe, ẹ jẹ́ àtúnṣe. Ẹ̀yin náà lọ́dún yìí máa wò yín bí ẹ bá ṣe báyìí fún ìyàwó yín tí ẹ ní ṣe kó di ńlá, tí ẹ̀yin bá tún ṣe dé wàhálà tí a ní lórí issue marriage yìí nìsín àní lè ní. Nísìn àwọn fàájá, mo fi Ọlọ́run bẹ̀ gbogbo àwọn fàájá nísìn, wọ́n ní àwọn fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì Àlọ́. Ẹ̀bẹ̀ tí mo wá ń bi àwọn fàájá ni pé ká má lọ ṣọ́ọ̀ṣì Àlọ́, ká lọ protect ní secretariat ní Ìbàdàn. Ìyẹn gbogbo tó ṣẹlẹ̀ nípa ìgbéyàwó Àlọ́ yìí, Ọlọ́run fẹ́ fi ra àwọn ìyàwó àwa ìránṣẹ́ Ọlọ́run ní ṣe padà ni kí wọ́n wá protect ní Ìbàdàn. Torí Àlọ́ ó gbé lẹ́tà, ó gbé lẹ́tà, ó fa ìyàwó koko. Nígbà ó fẹ́ ìyàwó koko immediately yẹn lẹ́tà Fálànà ẹ ti gbé sí CAC New. Ṣé n tí Àlọ́ wá ṣe ọmọ ìyàwó yẹn ṣó dáa lójú yín ni àṣẹ church? Ẹ fẹ́ nìkan jù yẹn àti church ṣó dáa lójú yín tí ìkan gidi ni. Sẹ́yìn lè ní ọmọ kọ́mọ yóò di àràbà kó fẹ́ ọkọ kọ́kọ́ ẹ silent ẹ̀. Àdàbí máa wà, ẹ̀san máa wà, ọjọ́ ẹ̀san máa wà. Sẹ́yìn ẹ̀ ń gbé ọ̀rọ̀ Fálànà ẹ̀ ń gbé sí CAC New. Omojú dẹ̀ gbọ́n mi, mo dẹ̀ sunkún. Tí ẹ̀yin lè ṣe ẹ lè gbà fún ọmọ yín obìnrin kọ́kọ́ ṣe bẹ́ẹ̀. Kí ni ayọ̀ tó wà nù yín? Bí Àlọ́ bá pe fún àwọn kòkó lẹ́jọ́, kí ni ayọ̀ tó wá jẹ́ fún yín tẹ́ fi gbé ní ìsìn yẹn sórí CAC New? Tí ayọ̀ ló jẹ́ fún wa ní tó ń ṣẹlẹ̀ yẹn. Mo bẹ̀ yóò bàbá Eskaya, ẹ̀yin náà lọ gbéyàwó yín, ẹ jẹ́ kó máa bá yín lọ mega crusade gbogbo tẹ̀ ṣe yìí. It is a time to promote our wife. Pásọ̀ sí èsì kì í báyàwó wọn wá dìsí máa sọ, kì í báyàwó wọn wá dìsí kínní, kì í báyàwó wọn lọ ìsọjí. Kí ni wàhálà wa? Ètò àkọ́kọ́ tí Ọlọ́run ṣe nínú ọgbà Édẹ́nì òun la bàjẹ́ yìí. Ṣé ègún ni Babalọ́lá gún fún wa ni àbí ìyàwó ẹ̀? Ìyẹn ní tí mo fẹ́ bá yín sọ bàbá Ìsáyà, mo ti dúró ní ibẹ̀ yẹn o. Eléyìí ti Màmá Bọ́lá Ààrẹ. Kí n tó sọ ti Màmá Bọ́lá Ààrẹ àti Tọ́pẹ́ Àlàbí. Number one ni pé àwọn nǹkan tá a lè fi ẹran ara túmọ̀, a lè fi ẹran ara túmọ̀ ẹ̀mí mọ́, a lè fi ẹran ara túmọ̀ ìwé mímọ́, a lè fi ẹran ara túmọ̀ Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ ohun Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ àlá, a lè fi ẹran ara túmọ̀ ìjọba ọ̀run, bẹ́ẹ̀ ni a lè fi ẹran ara túmọ̀ oríkì Ọlọ́run, a lè fi ẹran ara túmọ̀ ohunkóhun tó bá ti jẹ́ àdìtú láti ọ̀run wá. You can't interpret all this by canons. Kí ni mo torí ẹ̀ṣẹ̀ léyìí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé Màmá Bọ́lá Ààrẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ẹ̀. One, mo malé, mo lè wá sílé láti wá bá gẹ́gẹ́ bí ìyá. He remained my mother till Christ called. Mo lè wá sínú ilé wá bá màmá pé mo rí nǹkan báyìí, mo dẹ̀ fẹ́ kí a ṣe nǹkan báyìí. Ṣùgbọ́n nítorí nǹkan yẹn ti bọ́ sí public, ó dẹ̀ ní ìdí public address ni mo ṣe sọ. Kí màmá bá dẹ̀ rí bí nǹkan tí ó kù díẹ̀, mo fi ọba àwọn ọba bẹ̀ kó má bínú nítorí Ọlọ́run. Torí ọjọ́ tó gbà mí sílé tọmọtọmọ tayátayá nígbà tí CAC fẹ́ fi ayákìlá pa mí. Ọjọ́ tó gbà mí lọ́jọ́ ewu, ọjọ́ àdúrà rẹ̀ lórí mi ò gbé wá sí public. Torí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ó ti wà ní public ni mo ṣe fẹ́ address ẹ̀ public. Bí bẹ́ẹ̀ kọ́ màá wá bá màmá nínú ilé láti address ẹ̀. Number one, màmá tún àwọn orin kan kọ ní àkókò lórí afẹ́fẹ́ nítorí àwọn èèyàn ń criticize orin yẹn, pàápàá Tọ́pẹ́ Àlàbí criticize orin yẹn. Màmá tún àwọn orin kan kọ ní ìgbà kan, ó tún orin kan kọ pé èmi ò mọ̀ ọ̀gángan ibi tí ìbá ti mọ fẹ́mi wá. Nígbà tó máa torin ẹ̀kọ́ wá nítorí àwọn èèyàn criticize orin èmi ti mọ̀ ọ̀gángan. Ìtumọ̀ èmi ò mọ̀ ọ̀gángan ibi tí ìbá ti mọ fẹ́mi wá nílẹ̀ Yorùbá. Ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run kọjá àlàyé, Ọlọ́run àdìtú ni. Oore Ọlọ́run mi ò mọ bí mo ṣe fẹ́ máa ròyìn ẹ̀ta. Àkàìkàtà lórí rẹ̀, that is in Yorùbá how to provoke God. Bí ẹnìkan bá sọ pé òun mọ ibi tó òun bá ti mọ́pọ̀ ẹ̀ wá nínú Ọlọ́run, ó jẹ́ aláìmoore ẹ̀dá. Ibo mélòó ló fẹ́ kà nínú oore Ọlọ́run? Ṣé ti ẹ̀mí tó fún wa ni?
ṣé tinú orí ni ṣé ti ọ̀rọ̀ ni ṣé ti ẹwà ni ṣé ti ògo ni ṣé ti ọmọ mélòó la lè kà nínú oore Ọlọ́run ìtumọ̀ mi ò mọ ibi tí ìgbà ti bẹ̀rẹ̀ ọpẹ́ mi. Àgbẹ̀dọ̀ torí kìrìtìsìsì àwọn èèyàn orin tí ọba àwọn bá ti lò lọ kí a wá máa pa á dà torí àwọn èèyàn kìrìtìsìsì ẹ̀. Mo bẹ̀ màmá torí Ọlọ́run. Number 2, màmá ṣẹ̀ṣẹ̀ Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ kìrìtìsìsì orin kan lórí mídíà káàkiri. Màmá náà tó lọ pé òun lọ kọ̀rẹ́ tẹ̀ yí pé alágbára bí àrá ò ẹ̀yà dúdà. Mo fẹ́ béèrè lọ́wọ́ mọ́mì màmí. Ta ló mọ oríkì Ọlọ́run tán? Ta lè sọ oríkì Ọlọ́run tán? Ibi tó bá yí sí tí a bá pèsè Ọlọ́run okòhun tí Olúwa bá okòhun tẹ̀mí mọ́ bá pe Olúwa fún wa he accepted. Ìbéèrè tí mo wá ń béèrè lọ́wọ́ mọ́mì ní ìsìn màmí ó dùn mí. Orin tí Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ṣẹ̀ kìrìtìsáìsì yìí Tọ́pẹ́ Àlàbí ti wà lẹ́nu ọmú ìgbà tí a ti ń kọrin tọ́lọ́run ti gbé orin yẹn fún yín. Àwọn orin yìí kẹ̀kì ń ṣe tiyín mọ́ ó ti di orin ìjọ àpọ́sù ti Kristi láti ọ̀dọ̀ yín. Tọ́pẹ́ Àlàbí tó ń kìrìtìsáìsì orin yìí kò ní ṣọ́ọ̀ṣì, kò ní ìtàn rere kan tí ó ṣe é fi gbàdúrà. Ó kìrìtìsáìsì orin ní Ayéfẹ́lẹ́, ó kìrìtìsáìsì Yágbóyájù. Iṣẹ́ tán gbé lóun lọ́wọ́ ni pé torí òun ò ní ọjọ́ tí Tọ́pẹ́ Àlàbí ti kọrin débi tó dé ẹ̀ka dárúkọ orin kan tí Tọ́pẹ́ Àlàbí kan tó wà evergreen tó jẹ́ pé gbogbo ìjọ wọ́n mọ̀ wọ́n kọ́ gẹ́gẹ́ bí orin ẹ̀ bí àwọn ẹ wo Akọ́lápọ̀ Anointing lónìí kó tó sọ gbogbo ìyá ti mọ orísun ẹ̀. Ẹ wo Wùmí Babalọ́lá, ẹ wo Dùnní Akínàánú, ẹ wo màmá Ṣẹ̀wẹ̀lẹ̀, ẹ wo màmá Fúnmi Àrágbáyé, ẹ wo àwọn bàbá Òjúadé, ẹ wo bàbá Ayẹwà, ẹ wo àwọn bàbá ní Adédòkun, ẹ wo ẹ̀gbọ́n wa Ìlàjà Kítúndé. Gbogbo wọn ló ní orin tó jẹ́ pé tá a bá kọ́ bá lágbájá ló kọrin ẹ kà dárúkọ orin tí gbogbo àgbáyé handle tó jẹ́ ti Tọ́pẹ́ Àlàbí is not. Orísun tá a lè fi gbàdúrà ni. Àṣeyọrí ló ní kò lórúkọ rere. Tọ́pẹ́ Àlàbí kéré láti wá máa tákù orin ẹ̀mí. Ẹlẹ́rara kéré láti wá máa ṣètúmọ̀ orin ẹ̀mí. Màmá orogún òwò ni Tọ́pẹ́ Àlàbí jẹ́ fún yín o. Kì í dẹ́sẹ̀ yín nìkan ló kọ́kọ́ ṣe fún o. Tọ́pẹ́ Àlàbí ò dẹ̀ lórúkọ rere o. Ẹni tó gbé ọmọ ọlọ́mọ tó gbé fún àlè tó ń kọ̀rẹ́ ètò orin ẹ̀mí. Ẹni tó jáde lọ́dọ̀ Àjànàkú tó ba bẹ̀jẹ́ ọ̀dọ̀ màmá rẹ̀ dẹ́m olóògbé ó ba bẹ̀jẹ́ ó ba jà ní. Ọkọ àkọ́kọ́ ẹ̀ ó ba yẹ́ ẹ̀jẹ̀ ọmọ àkọ́bí ẹ̀ ó sọ́dọ̀ ọmọ àlè. Ẹ dárúkọ kan tí Tọ́pẹ́ Àlàbí tí a lè fi orúkọ ẹ̀ gbàdúrà nínú àwọn olórin ẹ̀mí yìí tó criticize orin olórin. Tí Tọ́pẹ́ Àlàbí bá jẹ́ ọmọ Ọlọ́run tí ìbá ṣe ọmọ ọ̀run àpáìdì ṣé irú Tọ́pẹ́ Àlàbí ó yẹ kó jáde tí ìbá ṣe àwọn ṣọ́ọ̀ṣì ọ̀run àpáìdì tí wọ́n ń pè ó lọ fi ara há ṣe orí òkè bàbá àbíyè láìpẹ́ yìí ó débẹ̀ tó fi há síbẹ̀ ni pé ó débẹ̀ ó lóun ò gbowó láti lé gbogbo àwọn màmá Ṣẹ̀wẹ̀lẹ̀ gbogbo màmá Bọ́lá rẹ̀ gbogbo ilẹ̀ ìjọ bẹ̀rẹ̀ bàbá àbíyè Tọ́pẹ́ Àlàbí ò síbẹ̀ ìgbà kan ṣoṣo tó débẹ̀ ó wọ ọ̀dọ̀ mọ́mì Àkàndé túbẹ̀ ó lóun kì í gbowó ibi tó ti gbàbẹ̀ nìyẹn gbogbo bí ó bá ti dé ló máa ń gbà bẹ́ẹ̀ ni ti bàbá Oyèdépò yàtọ̀ sí ọ̀dọ̀ bàbá orí òkè bàbá àbíyè ẹ̀ka dárúkọ ṣọ́ọ̀ṣì tí Tọ́pẹ́ Àlàbí tó ń lọ ní Nàìjíríà àti ibi tán ti ń pè yàtọ̀ sí àwọn ibi ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì òkùnkùn àti ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ àpáìdì ṣọ́ọ̀ṣì tán ti ń wá celebrity ẹ dárúkọ ṣọ́ọ̀ṣì ọmọ Ọlọ́run tán ti ń pè Tọ́pẹ́ Àlàbí ní Nàìjíríà. Màmá mo fi ọba àwọn ọba bẹ̀yìn mo fi kú àtàdé ìlé Jésù bẹ̀yìn mi ò ní anything pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí gbogbo ìgbé ayé ẹ̀ kó máa condemn àwọn olórin bíi tiẹ̀ kó máa condemn olórin yìí tó dẹ̀fà tó fi ṣe gbogbo èyí yìí tó ṣe Àjànàkú lórò kó fẹ́ máa ṣe àwọn tó kù ògo Yínká Ayéfẹ́lẹ́ tó rò pé ó fẹ́ ba tiẹ̀ jẹ́ lọ́jọ́ sí títí di àárọ̀ yìí Yínká Ayéfẹ́lẹ́ ẹ̀jọ́ Yínká aláṣeyọrí náà nìyẹn ògo Yínká yá gbogbo àwọn tó dẹ̀ ṣe kí ló dé àwọn bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ kan lálàlàlàlà kí ló dé tí ò lọ correct àwọn orin màmá bàbá Yínká Ayéfẹ́lẹ́ tí wọ́n bá dáadáa tú dẹ́dẹ́dẹ́ kí ló dé tí ò lọ correct ẹ̀ tó lọ bẹ̀ ó ti mọ̀ pé àwọn yẹn máa ba ti òun jẹ́. So màmá mi màmá ṣèṣì màmá gospel mo bẹ̀ yín o àwọn orin tí ẹ wá correct wọ̀nyí number 1 ìbéèrè tí mo fẹ́ béèrè kí n tó máa lọ lélẹ̀ ṣé Ọlọ́run ló ní orin yẹn òun ò tẹ́wọ́ gbà mọ́ kẹ́ wá ṣe àtúnṣe ẹ̀ ìyẹn ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì ní ìgbà tí ó gba orin yẹn ní early 60s 70s ṣé ẹran ara ló kọrin yẹn fún yín
ṣé kìí ṣe àti inú ẹ̀mí mọ́ ló ti gbà á. Ìbéèrè ẹ̀kẹta màmá mi, orin tí o ṣẹ̀ṣẹ̀ wá ṣe àtúnṣe rẹ̀ yìí o kọ́ níwájú bàbá mi bàbá wa bàbá Jídé ní Iléṣà, ó kọ́ níwájú bàbá wa Ọbádáre, ó kọ́ níwájú bàbá wa Sánsìn Àkàdẹ́dẹ́, ó kọ́ níwájú bàbá wa Ìdàòṣà, ó kọ́ níwájú bàbá wa bàbá Ọlọ́wẹ̀rẹ́, ó kọ́ níwájú àwọn bàbá tí wọ́n ti sùn, gbogbo wọn bá yín kọ́ nínú ìsọjí Ìdàòṣà ní 80s. Orin yẹn ló kọ tí ayé àtọ̀run yabò, tí arọ rìn, tí òkú jíǹde, tí ìsọjí ṣe. Orin yẹn ní ìsìn bá ní Tọ́pẹ́ Àlàbí ṣẹ̀ wá ń kọ̀ndẹ́mù tẹ́yìn náà wá wọlé mídíà. Ṣé àwọn bàbá tó kú tí o ti kọrin yẹn tí wọ́n bá ọkọrin yẹn tá àdẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ ní ìgbà yẹn tí Ọlọ́run dẹ̀ forin yẹn gbé káàkiri gbogbo ayé ní kọrẹ́sọ̀ tó ṣe ṣé ó lọ bá gbogbo àwọn tó ti kú yẹn láti sọ pé orin ọjọ́ yẹn ò tí ẹ fi ṣèṣọjí o, kò wá òkè mọ́ o, ó lálẹ́ ìbú o. Èèyàn mélòó ló lọ bá báyìí torí nígbà tó bá ṣe ti orí mídíà tán ṣé ó tún padà lọ sọ́dọ̀ gbogbo àwọn òkú yẹn láti lọ máa sọ pé orin yẹn lálẹ́ ìbú. Màmá ẹ̀tàn ìsúnmọ́ bẹ́ńtà ní ìsìn àwọn ọmọ ọ̀rọ̀ apá èdè máa wà lórí mídíà. Èèyàn bíi Tọ́pẹ́ Àlàbí mà ní Ọdẹ́dọ̀yìn, Èsìkẹ́ Ọláwùmí, gbogbo tó sọ Ọláwùmí tó sọ pé òrìṣà ni ká lọ bí mùsùlùmí ká lọ bẹ́ẹ̀rì Babalọ́lá ká gbàwòrán gbàdúrà ká ṣe àwọn kérúbù lọ sétí odò òrìṣà náà lọ sùn. Láìpẹ́ yọ Ọdẹ́dọ̀yìn ọ̀hún náà ló lọ sí gbogbo Ísírẹ́lì, jọ tó lọ sí Ísírẹ́lì tó lọ sí di ère Màríà tó lọ sí òkun Jódánì tó ló ń gbé gbogbo agbára odò mi tó lọ káàkiri tó ń dúró síbẹ̀ tó ń gbàdúrà tó ṣe. Ọdẹ kọ̀dẹ́ gbogbo tó Ọdẹ́dọ̀yìn kọ̀dẹ́mù òun náà ló tún padà ṣe. Tọ́pẹ́ Àlàbí ní ìṣe tó wá kọ̀ndẹ́mù orin olórin gbogbo ìgbà yìí, yẹ́rìn ìgbì rẹ̀ ìmúra rẹ̀ bíi ti ilé àwọn Fẹlá Shrine bíi tàláṣẹ́wó. Tọ́pẹ́ Àlàbí tí ó ṣẹ̀ṣẹ̀ wá kọ̀ndẹ́mù gbogbo orin ní ìṣe tó kọ̀ndẹ́mù orin àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí tó kọ̀ndẹ́mù orin ní ìṣe, iṣẹ́ tá ń gbélé lọ́wọ́ nìyẹn. Ní ìṣe màmá mo ti dáwọ́ dúró o. Tọ́pẹ́ Àlàbí tó sọ wípé òun kọ̀ndẹ́mù ẹlòmíì nínú wọn ní Ọlọ́run iṣẹ́ nìkẹ́ni nínú Ọlọ́run lẹ́nu àkọ́kọ́, kí ló kàn wọ́n bẹ́ẹ̀? Gbogbo tí àwọn èèyàn ń ṣe báyìí láti rí i pé ayé ò gba ọ̀ríjìnà yẹn mọ́ pé ká lè máa ná ọjà orí burúkú táwọn ná. Ẹja entertainers torí wọ́n mọ̀ pé kò síbi tá a bá ti kó àwọn yìí ìjọba òkùnkùn máa ń wọ wàhálà ni. Mo fẹ́ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí tó ní Ọlọ́run wa kì í ṣẹgbẹ́ àrà. Mo fẹ́ béèrè lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí. Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run pé Ọlọ́run wọ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Ibo ni Ọlọ́run ti rí, ibo ni Tọ́pẹ́, ṣé Ọlọ́run wá jẹ́ Ọlọ́run lẹ̀ Yorùbá tó ń wọ kẹ̀ǹbẹ̀ ni? Ibo ni Tọ́pẹ́ Àlàbí ti rí Ọlọ́run tó rí kẹ̀ǹbẹ̀ níbi Ọlọ́run? Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbí èpè ọlọ́wọ́ gbọgbọrọ. Ṣé Tọ́pẹ́ Àlàbí lè pe bàbá rẹ̀ lọ́lọ́wọ́ gbọgbọrọ? Ṣé ó rí ọwọ́ Ọlọ́run rí? Tọ́pẹ́ Àlàbí kí Ọlọ́run ní orí òkè bàbá àbíyè, ó ní Ọlọ́run ọkẹ Ọlọ́run ní orí òkè bàbá àbíyè, ó ní màá rántí, ó ní Ọlọ́run kábíyèsí, ó dẹ̀ pé ọba ìlú ẹ̀ àti kábíyèsí níbi tó ti lọ sí prógrámù kan láìpẹ́, ó pe Ọọ̀ni ọ̀rìṣà, ó pè ní kábíyèsí. Ṣé Tọ́pẹ́ Àlàbí ṣé kò mọ̀ pé ènìyàn ní Ọlọ́run ní jẹ́ kábíyèsí ni? Kí ló dé tó wá rí léètì orúkọ Ọlọ́run tó fi ń pe ènìyàn lásánlàsán? Tọ́pẹ́ Àlàbí sọ pé Ọlọ́run tóbi títí ayé àtọ̀run ò gbà nínú kẹ́sẹ̀tì olókéré títí ó gbanú aláboyún. Ṣé Tọ́pẹ́ Àlàbí wá rí dípò Ọlọ́run títí dénú aláboyún? Kí ni wàhálà? When you are praising God, God is unlimited. God is beyond human imagination. God is beyond human memories. Oko tá a bá pe Ọlọ́run nínú èyìn tí Ọlọ́run ò bá ti sọ fún wa pé òun ò tẹ́wọ́ gbà, ẹ fi í lẹ̀. Rárá ni wọ́n fi ń sọ̀rọ̀ ní ìfínwọ̀n lẹ́mìí mọ́. Títí di àárọ̀ yìí, orin èmi ò mọ̀ ibi tí ìbá ti mọ́pẹ́ mi wá yẹn àti èyí tá a fẹ́ túkọ ṣé ó dàbí, èyí tá a tó ṣe ṣé ó dàbí kò lè dàbí. Kí ẹ tó lọ àwọn ẹ̀mí òkùnkùn wọn fẹ́ mẹ́sọ̀ pé wọ́n destroy gbogbo lẹ́gẹ̀ẹ́sì rere tó wà nílẹ̀. Ọmọlẹ́yìn òkùnkùn làwọn èèyàn wọ̀nyí o. Ọ̀tọ̀ mo sọ fún yín o. Tọ́pẹ́ Àlàbí èyí tó gbájú ti orin ẹ̀ kó yé kọ̀ndẹ́mù orin olórin. Èyí tí mo fẹ́ sọ nìyẹn. Gbogbo kí ni wá ṣe báyìí àwọn bàbá alọ́kàn àwọn bàbá bẹ́ẹ̀ tó ti sùn wọn kọ̀ndẹ́mù orin yẹn.
Tọ́pẹ́ Àlàbí ló wá ló ó kọ̀ndẹ́mù orin ẹ̀yin náà wá lọ sórí mídíà kó orin yẹn ní ìwọ̀n ìgbà tí ìbá ti ṣe Ọlọ́run ló ní kẹ́ ẹ lọ tún ṣe ó léwu o mọ́mì màámi má bínú ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí ló jẹ́ kí n gbé ọ̀rọ̀ yìí wá sórí mídíà if not mo máa wá bá yín nínú ilé ni kì í ọ̀rọ̀ máa tẹ̀yìn sọ̀rọ̀ public ṣùgbọ́n mo sọ nítorí pé ó ti wá sórí public address kí Tọ́pẹ́ Àlàbí ó lè gbọ́ kó dákẹ́ orin olórin láti máa kọ̀ndẹ́ẹ̀ kì í dẹ̀ wá ṣe òun nìkan gbogbo tẹ́ǹgọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ti ń ṣe kásẹ̀tì báyìí over 20 something year mo dẹ̀ ti ṣe ábọ̀mù bíi 30 album mo mọ tán pè ní orin ẹ̀mẹ̀ mo mọ tán pè ní composer mo mọ tán pè ní praise ní tí mo fẹ́ sọ nìyẹn ẹ sọ fún Tọ́pẹ́ Àlàbí kó gbogbo ẹ̀yin olórin ẹ̀mí ẹ yé kọ̀ndẹ́ẹ̀mù orin olórin ẹ fèsì àgbáyé yín ẹ yé hùwà bíi Ọ̀dẹ́dọ̀yìn àwọn tí mo torí ẹ̀ wá sórí mídíà nìyẹn mo dẹ̀ bí àwọn ọmọ Ọlọ́run mo sọ lẹ́ẹ̀kan Tọ́pẹ́ Àlàbí tó kọ̀ndẹ́ẹ̀mù orin olórin ní nǹkan bí ọdún 15 sẹ́yìn Tọ́pẹ́ Àlàbí dá ìyálẹ̀ nínú ìdílé mi nígbà tí mo ṣe kásẹ̀tì tó lera mo máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ Ọlọ́run máa ra gbogbo kásẹ̀tì àwọn ọmọ Ọlọ́run mo máa ra àwọn kásẹ̀tì ọmọ Ọlọ́run tí n bá ti ra àwọn kásẹ̀tì wọn yẹn tán màá wá kó wọnú yàrá màá gbàdúrà sí màá pray lórí kásẹ̀tì wọn yẹn to cut the story short màá kà gbàdúrà ni mo lọ sórí òkè mo ra gbogbo kásẹ̀tì a máa láìkì kásẹ̀tì èmi àti mọ́mì à ń bọ̀ so mọ́mì láìkì kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí èmi náà láìkì ẹ̀ ní ìyẹn ní kásẹ̀tì tó fi kọ orin ọ̀run nígbà yẹn ọjà ayé kankan bá a ṣe ra kásẹ̀tì wọn yẹn ni bá a ṣe fẹ́ kó wọnú ilé mo bá gbóhùn ọba àwọn ọba Násùrù ọmọ mi ò gbọ́dọ̀ kó kásẹ̀tì wọlé ẹyọ tí Tọ́pẹ́ Àlàbí jáde ń bẹ ẹni tí mo dẹ̀ fẹ́ràn ni nǹkan ẹni ò sọ fún ẹ̀dá àlàyé ju ẹ̀ máa tìyàwó mi èmi ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ débẹ̀ over 15 years bíi 12 years lóluwá ní ẹyọ kásẹ̀tì tí Tọ́pẹ́ Àlàbí kò pé orin tí ẹ gbọ́ yìí orin ìjọba ọ̀run ni ṣùgbọ́n ohun tí ó gbé jáde inú odò lóhùn yẹn ti wá inú òkùnkùn lóhùn yẹn ti wá ẹni yẹn ṣẹ̀dá Ọlọ́run mo ní irú ohun wo ni mò ń gbọ́ yìí irú ohun wo ni mò ń gbọ́ yìí mo pe mọ́mì mo ní lẹ́ẹ̀kínà kejì ẹ̀kẹta mo ní mọ́mì Olúwa àwọn ọmọ ogun sọ pé ká yọ kásẹ̀tì Tọ́pẹ́ Àlàbí kúrò nínú kásẹ̀tì mo ní mi ò dẹ̀ ma ni mọ́mì bá da sí ìjà kíkí ni ìṣòro ọ̀tá mi àṣẹ̀ṣẹ̀ bọ̀ lórí òkè ìṣèdè mi fún ara mi ni mo fowó ara mi la gbé bá aláṣẹ wá fowó ra ẹ̀ka táwa kó dànù mo lóluwà sọ pé ká má kó wọnú ilé o a wà ní àjàǹgbà náà bá a ṣe mo ní ó bá bínú kìyàwó mi ó bínú wọlé n bá kó dànù n bá kó jáde inú kásẹ̀tì mi kó wọlé nígbà tó di ọdún kejì sọ́dún kẹta ìyàwó mi wá ra pípà wa pé dádì má bọ̀ Tọ́pẹ́ Àlàbí tẹ́ sọ fún wa ní ọdún kejì sọ fún mi lọ́dún kejì yìí pé kí n wo ìgbà yẹn lọ́rọ̀ lẹ́yìn ọdún kejì lọ́rọ̀ àwọn àtúnwò àtàjàmàkú jáde ni ìyàwó mi sọ dádì ó dẹ̀ sọ nígbà yẹn o ìgbà tó yá tí Tọ́pẹ́ Àlàbí bẹ́ẹ̀ sì ń wọ ẹ̀rìn kì í ná ni ìyàwó mi sọ pé dádì Ọlọ́run ò ní fi ń sílẹ̀ ẹ̀ dẹ̀ sọ nígbà yẹn mo ní we thank God ọ̀rọ̀ tí mo sọ fún yín má sọ sí public o ẹ jẹ́ ká má sà gẹ́gẹ́ bí Olúwa tẹ tí ìbá ṣe ohun tó sọ yìí mi ì ní sọ láéláé I will never say it torí pé èmi kọ́ ni ó ṣèdájọ́ rẹ̀ ẹ wo àwọn ṣọ́ọ̀ṣì tó ti ń ṣe ẹ̀yìn wá nígbà tó tún wá gbé ọmọ ọlọ́mọ tó tún gbé fún ìyá bàbá ní bàbá tó tún sọmọ yẹn dánmọ́ àlè ìyàwó mi pè mí pé dáàdì Ọlọ́run rẹ̀ ilé Ọlọ́run tó máa sìn ẹ́ ipe ẹ̀dẹ̀ sọ̀rọ̀ nígbà yẹn pé obìnrin yìí sọmọ Ọlọ́run ipe àgbẹ̀dọ̀ kó kásẹ̀tì ẹ̀ tí ìwọ ló dẹ̀ ra ká èmi fún ara mú fún wàrà mi rà if I don't have interest on her I will buy it bí mo ṣe fẹ́ kó wọnú lé lolúwa sọ pé ẹgbẹ́dọ̀ kó kásẹ̀tì ìjáde pé ẹni kó wọnú lé níbẹ̀ kọ́ mi ò ní bá wọlé pé orin yìí ó fi kó àwọn ọmọ Ọlọ́run jẹ ni pé inú odò inú òkùnkùn ló ohun yẹn ti wá láti gbàjọba láti gbàgbára kánò ìdí kátó di pé ìyàwó mi sì wá accept so Tọ́pẹ́ Àlàbí yẹn náà gba ẹni jáde tí kọ̀rẹ́ táǹgọ̀ kò sí ẹ̀mí mọ́ nínú church mọ́ lábàtà àti rí ìràwọ̀ láti rí sáà ni wọ́n á pè wọ́n tó kọ̀rẹ́ torin olórin ṣé Tọ́pẹ́ Àlàbí lè dìde dúró pé ọmọ Ọlọ́run lòun ni àdó àti 15 years ago bí 30 years ni kò sẹ́ni tó gbọ́ lẹ́nu mi iye máa ti ìyàwó mi nìkan gbogbo èèyàn yàtọ̀ sí àwọn ìjọ ọ̀run àpáàdì ta ló lè pé Tọ́pẹ́ Àlàbí lọ church yàtọ̀ pé ó lọ hásẹ̀ ọ̀dọ̀ bàbá ní orí òkè kínní ìgbà tó hásẹ̀ ọ̀dọ̀ bàbá ẹni tí ò ní church kò níran gidi kan kí ló dé ìgbà tó fẹ́ ṣègbéyàwó fún Mike kí ló dé tí bàbá Àkàndé ò lọ síbẹ̀ ṣebí ó sùn pẹ̀lú ọmọ ni so gbogbo ẹ̀yin olórí ẹ̀mí mo fi ọba àwọn bàbá ẹ̀yìn gbogbo wa pátá olórí ẹ̀mí náà lèmi wòlíì rẹ̀ ni mí ẹ jẹ́ kí a yẹ kúlà láti máa ba orin olórin jẹ́ ẹ kúrò nídìí láti máa ba orin olórin jẹ́ Ọlọ́run fẹ́ lórí tẹ ó fẹ́ lẹ́ni tó kí ló kọ̀ dẹ́mu ti orin ẹlòmíì fún lórí afẹ́fẹ́
kò sẹ́ni lè mọ ọlọ́run tán. You can't know everything about God. God is mystery. Báwo ẹlòmíì kí ọlọ́run pé ọlọ́run ẹlẹ́ṣẹ̀ gígùn, ọlọ́run òtẹ́bíwó pípa, ọlọ́run olórí gògòrò, bí ọlọ́run fúnra ara rẹ̀ ọba ti sọ pé òun èso olórí gògòrò. Leave there. Tọ́pẹ́ Àlàbí, èyí tó bá kọ̀dẹ́mù àwọn olórí ibi gbogbo tó bá dé ìṣèlú náà. Bí bẹ́ẹ̀ kọ́, ìdájọ́ ọlọ́run ń bọ̀ lórí yín o. Àdàbí tí mi bá ṣe wòlíì ọlọ́run ọ̀gá ògo, ewu ń bọ̀ lórí yín o. Ẹ jẹ́ kúlúkúlùkù wá fèsì orin ẹ̀. Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Tó bá dọjọ́ ọ̀la lè sá lòun kọ̀rẹ́ torí yẹn láti fi ògo fún ara ẹ̀ nínú òkùnkùn. Mo dẹ̀ máa pé gbogbo tó lọ sí yẹn nípa bàbá màmá Bọ́lá rẹ̀ inú òkùnkùn ló ti lọ sí àjọ yẹn kì í ṣojú lásán. So gbogbo àwa tó kù ẹ jẹ́ kí a ṣọ́ra nípa láti máa kàn bẹ́ẹ̀ mú olórin ní tí mo fẹ́ bá wa sọ nìyẹn. Kí Tọ́pẹ́ Àlàbí ó gbọ́ mẹ́sẹ̀jì káwọn ọmọ Ọlọ́run bá mi pín kó stop gbogbo nǹkan ẹ̀mí ìlara tó wà nú ẹ̀yìn. Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yìn ẹgbẹ́ olórin o. Tọ́pẹ́ Àlàbí ò sí ní pímà kò ní ṣọ́ọ̀ṣì ó gbọ́ máa fún ọmọ àlè ó mú ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ ẹ̀ ó pọ̀ gáà gbogbo àwọn tó bá rìn láyé ló bá yé ẹ̀jẹ̀ ó wá lọ fẹ́ Àlàbí ó lo ìràwọ̀ Àlàbí ó ti rí pé ìyẹn dandan dídí ni ó fìyẹn ṣe ìràwọ̀ nínú ẹgbẹ́ òkùnkùn ìyẹn ló wá máa fi ń sọ̀rọ̀ ẹ̀ po orin ẹ̀ kọ́ ẹ̀ po orin kan ẹ̀ já orin ẹ̀ já bọ̀ fóun lórin ni Ọlọ́run ayérayé agbẹ́yìnga ayìn fún ọ̀rọ̀ ọ̀fẹ́ rẹ fún àánú rẹ gba ọpẹ́ wa gbogbo àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ kí mẹ́sẹ̀jì dọ́dọ̀ gbogbo ẹni tó ní Olúwa wà pẹ̀lú wọn dì wọ́n mú ìrìnàjò a ti wà ní ìrọ̀lẹ́ ayé Olúwa gbà wá a ti wà ní ìgbà ìkẹyìn Olúwa gbà wá àwọn ọmọ ọ̀run àpá ìdí wọ́n ti para wọn dàdọ́ ọmọ àmọ́lẹ̀ Olúwa gbà wá dì wá mú dópin ògo ni fún Jésù ló kọrin my name remain the same iṣẹ́ ìnáṣẹ́ Olúwa gbé mi dìde ẹni wá lọ́ọ̀ kí wẹ̀yàn my number remain the same 08038030305 mo dẹ̀ ń pe àwọn ọmọ Ọlọ́run fún ìpàdé Olúwa gbèjà abiyamọ láti Wednesday sí àárọ̀ Friday pàápàá on the 12 ní 6 láàárọ̀ títí marathon ní number 4 God grace àfimọ́lówó yàgò yóò bọ́ sọmọ owó ògùnṣe mo pẹ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run kẹgbẹ́ pàdé pàápàá àkọlé tó ń sọ pé ọmọ àmì ò ní kú thank you gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ bá mi share message mo dúpẹ́ lọ́wọ́ yín thank you I remain your friend thank you together we shall make eternity bye. Kẹ́ má gbàgbé ẹ̀yin ọmọ Ọlọ́run èmi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló hópin gúrùpù fún mi péèjì fún mi torí mi ò ní tírẹ̀sì péèjì mi ò ní tírẹ̀sì mídíà ìgbàdégé mi èyí tó jẹ́ péèjì mi gangan Násírì Israel Olúwagbémi dìde ọ̀pọ̀lọpọ̀ péèjì tẹ́rí yẹn àwọn ọmọ ló ṣe fún mi péèjì mo ṣẹ̀ṣẹ̀ ń sí péèjì kò tí ì jọ ọdún méjì báyìí gbogbo ìtàn lò tẹ́lẹ̀ àwọn ọmọ ló ṣe mi ò dẹ̀ approve ẹ̀ but wọ́n ṣe nítorí pé wọ́n láwọn fẹ́ máa fi ṣe rẹ́kọ̀dù iṣẹ́ ìránṣẹ́ mi ní interest tèmi tí mo ti pa fóònù láti April 30 di àárọ̀ yìí ní ìsìnbà ni màá sọ pé mo lọ ń wo lédè àkàkàkà so ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá fẹ́ fọ́lò mi Israel Násírì Israel Olúwagbémi dìde ní normal page mi o and ní YouTube mi Násírì Israel YouTube channel àwọn tó kù yẹn àwọn ọmọ ló ṣe thank you God bless you. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà kọ́ tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní ọmọ jẹ tíìrì ó ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wò tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni o túnú ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni Ire Online TV Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.